kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ bá mi sọ. Bàbá Ìjẹ̀ṣà ò ṣẹ̀wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà kò ṣẹ̀wọ̀n. Ó bá tẹ̀ possible pé bóyá wọ́n tì mọ́lé special prison office. Kò ṣe páàyàn ò ṣẹ̀wọ̀n. O ò lè ṣẹ̀wọ̀n kó bọ́ta kó máa wá ṣe gbogbo wèrè tó ń ṣe yìí. First time ìwọ tó yẹ kó kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ new life ní Jigawa. Kó gbadá máa túrú lọ kó tiẹ̀ wò pé ká tiẹ̀ kọ́kọ́ máa béèrè pé ṣé tòótọ́ náà fi ilé àbí kò tí ì ṣe ọdún mélòó náà ló lò náà. Ṣé èèyàn lè lo 7 years àbí 14 years dẹ̀ náà ló lò? Kó bọ́ta kó máa ṣe kótókótó báyìí. Wọ́n àyìn ò ṣẹ́wọ̀n jáde wọ́n mú wa ṣeré wọ́n parọ́ fún wa ó kàn lọ fi síbì kan ni. Ó kàn lọ vacation ló lọ. Èèyàn lè ṣẹ́wọ̀n kó bọ́ta kó máa ṣe gbàdàgbàdà báyìí. Wọ́n tó yẹ kó tẹ wò. Ìbọn oúnjẹ náà fi mú ẹlẹ́lá kọ̀ọ̀kọ́. Ibi wo tó wòrò lọ ti máa mú ẹlẹ́lẹ́kejì. Ibi chọ́chọ̀chọ́ òṣì àti wà táwọn tó ń fún ẹ platform. Wọ́n tó yẹ kó kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ new life fún Jigawa. Wọ́n béèrè pé kí ló dé. Kẹ́lù ṣe ọkọ̀ máa bẹ̀ láti face crowd pé kó má padà sòkò pẹ́. Pé kẹ́lù máa bà pé bá tó bá rí ẹ láàrin èrò. Wọ́n lè rò ń pé ìjìyà tí ìjọba fún ètò tó bí wọ́n fẹ́ stone ẹ to death. Àwọn fẹ́ dáná sun ẹ láàyè. Ẹ tí wọ́n bọ́ta. Ẹ tí wọ́n ṣe kótókótó. Ta ló béèrè ẹjọ́ òṣì lọ́wọ́ yín? Wọ́n á pẹ́ mọ̀ tí mo kọ́ tẹ́lẹ̀ sí. Kọ́lẹ̀ pààyàn. Ó pè jù ohun tó ń accuse yín fún àbí tí wọ́n so àwọn tó dá yín lẹ́jọ́. Wọ́n gbé yín lọ sẹ́wọ̀n. Wọn ò rí evidence kankan. And they jailed you for how many years? Nǹkan tó máa ń jẹ́ kí gbogbo yín máa ṣe ní à lórí íńtánẹ́ẹ̀tì ni pé ẹ ti mọ̀ pé Nigerians tá bá máa pariwo ọ̀sẹ̀ kan a máa dákẹ́. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ ti mọ̀ yín pé consequence wà fún gbogbo nǹkan tẹ́ bá ṣe ni. Àǹtí tó ṣe interview fún yín àwọn gọ́ọ̀sì wọn mọ̀ pé bad market ló máa jẹ́ fáwọn at the end of the day anybody tó bá tiẹ̀ fún yín ní voice. Àbí tó bá asáùnà ìhun tó yẹ kẹ́ ẹ lọ kọ́kọ́ lọ forí pamọ́ síbì kan ọ̀rọ̀ táwọn èèyàn ti gbàgbé. Àwọn ẹlòmíì gan tiẹ̀ tó ti ń padà ń láìkì yín pé okay maybe tọ́yìn èèyàn kí n lé ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ lókè second chance ẹni ìwọ́ tọ́lọ́run fún second chance tó tún wọ́n fẹ́ máa bọ́ lọ́run máa compete torí lè dàgbà tó bá ń bọ́ lọ́run ṣe competition torí second chance lélẹ̀ tó ń lò lọ yìí. Ẹ wá bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kótókótó ẹ kọ́kọ́ lọ kọrin ẹ̀ sí kún fáwọn èèyàn àtàwọn family yín ẹ tún lọ podcast tó bá yẹ máa fi ṣe movie tí ti làbà tí ó ti làbà ẹgbẹ́ tó kọ́kọ́ lọ wábì kan jókòó síná káwọn èèyàn tẹ̀ máwọn next move yín ẹ̀rọ bọ́ta tàì bọ́ta so lójú yín báyìí nísìn bẹ́ẹ̀ ṣe sọ yín pé bóyá wọ́n parọ́ mọ́ yín ni wọ́n ṣẹ̀ tì yín ọ̀pù ní káwá máa pìtì yín ayé àyà ó mà dùn mí o mi ò bọ̀ mú tí wàá blame yín ẹni tó interview yín mo ni mo máa blame ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dìtì kìíní yẹn tẹ́ bá tẹ̀ kọ́kọ́ ń gbọ́ gbogbo kótókótó tó ń sọ náà kẹ́tì wọ́n pé tẹ́ bá post kìíní yìí ó máa lẹ́yìn fẹ́yìn fúnra ara yín ìwọ ẹ ti mọ̀ pé Nigerians máa sọ pariwo ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta láti ọ̀sẹ̀ kan wọ́n á fi yín lẹ̀. Àǹtí Bíọ́lá chance yín ò pé méjì mọ́ lórí íńtánẹ́ẹ̀tì chance yín ò pé méjì mọ́ pẹ́lẹ́ tẹ̀tẹ̀ ṣe yìí mo ti ní kankan against it tẹ́lẹ̀ but this one ni ó máa lẹ́yìn. Bàbá Ìjẹ̀ṣà tó yẹ kọ́kọ́ lọ wábì kan jókòó sínú kó ti kọ́kọ́ retrace step ẹ̀ kó kàn wọ́n pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀bọ́ tẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin wìrì as if it's not enough ẹ̀ tí wàá lọ podcast ẹ̀ tí wàá lọ sọ kótókótó ẹjọ́ yín kọ́ wọ́n bá tí ìpàkọ́nu yín torí podcast ẹ̀yin tó kún ẹ̀ ní relent. Bíọ́lá Adébáyọ̀ ṣó mọ̀ wípé ẹnu òkè ń sì lára ẹbí ti kéèmù irú interview lórí burúkú ni Bàbá Ìjẹ̀ṣà wá grant lára ẹ̀ because Bíọ́lá wa máa ṣe inú ẹ̀ but inú ẹ̀ ò dáa. Now gbogbo ayé rí fídíò tí Bàbá Ìjẹ̀ṣà ṣe òun ni mo ti rí lọ́nà látàárọ̀ yẹn o ò ní sọ pé o fọ́ lójú Bíọ́lá wípé o ò rí fídíò yẹn for the fact pé o ò lọ́mọ obìnrin kò ní pé kò má ní làákàyè wípé ẹni yìí o fídó ni o kò yẹ kó gbà láyè as at this time tí gbogbo inú ṣe bí àwọn èèyàn tí gbogbo everywhere ṣé o ò ní làákàyè ni are you all about the views ṣé views ilẹ̀ máa ń wà ní tẹ̀tẹ̀ kí n lo ọpọlọ orí yín
Now Baba Ìjẹ̀ṣà wá sí orí show ẹ̀ ó wá change narrative fún wọ ṣùgbọ́n pé torí wò lọ́pọlọ ó lè change narrative fún ẹ but àwọn tó lọ́pọlọ lọ gbogbo comment tó ń sọ fún ẹ wípé ṣé o fẹ́ ní òwò fídíò mi tó ti ń lá ọwọ́ ọmọ yẹn tó ń tẹ ọyàn ẹ̀ tó ń tọwọ́ bọ̀ ń di ṣé o fẹ́ ní òwò fídíò yẹn rí àbó rí fídíò yẹn lọ láì Bíọ́lá máa ṣe nǹkan tó máa fi máa sọ̀rọ̀ ẹ dáadáa náà all the time wọ́n máa rí nǹkan burúkú sọ pa ẹ̀ ó lè máa wùwà bí ẹni tó ń deep torí mi lè sọ pé o lọ́gbọ́n because lọ́gbọ́n ọgbọ́n àrékèrèké lóní but o kì í dig deep sometimes it's not about the view Bùsọ́lá Iléyẹlé tó ṣì pé wọ́n yìnbó ẹ lé lórí o tún lọ gbé Bàbá Ìjẹ̀ṣà wá á jẹ́ wípé ìwọ gan ẹran ìyá ni ẹ́ bó bá ṣe bú ẹ tó ń disgrace ẹ tó everybody fún ẹ lépè káàkiri ṣé nǹkan tó fẹ́ nílé ayé ẹ ni o rẹ̀ fọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò make sense ilẹ̀ ṣùgbọ́n kí o gbé Bàbá Ìjẹ̀ṣà wá tọrọ owó ni because I don't understand because ọ̀rọ̀ yẹn ò yé mi kí ló gbé wá fún kí ni kó wá sọ ẹni tí Lagos State ti register as a sex offender kí ló narrative wo ló fẹ́ change lórí page yẹn ṣé wọn ò fẹ́ ní adájọ́ òmùkọ́ tó ṣe àbáwọn ọlọ́pàá ò ṣe due investigation kí ló gbé wá fún in the first place kí ló gbé wá fún tó wá sọ pé àwọn ọmọ Ìyábọ̀ ṣé o mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè ti gbé wàhálà láàrin wa àti Ìyábọ̀ ṣé ẹ̀ kí n rorí ni ìjà tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ìtẹ́ bá àvọ̀ ìgẹ̀ ó máa help yín. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àǹtí Bíọ́lá ṣe látàrí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ ti bá bòmí yọ o kódà ó ti diran tó látàrí ọ̀rọ̀ kùngbákùngbé tí àwọn èèyàn ń sọ kódà tó sì jẹ́ pé bó ṣe ń ta bá àǹtí Bíọ́lá fúnra ẹ̀ ló ń ta bá Bàbá Ìjẹ̀ṣà látàrí àwọn ọ̀rọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà sọ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àǹtí Bíọ́lá ṣe fún Bàbá Ìjẹ̀ṣà ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ kí ni àwọn fọ́nrán táwọn èèyàn ṣe jáde fún àǹtí Bíọ́lá gangan fúnra ẹ̀ àti pé pàápàá jùlọ kí ni wọ́n tó sọ fún Bàbá Ìjẹ̀ṣà wọ́n sọ fún àǹtí Bíọ́lá pé kó ṣọ́ra ẹ̀ kó ṣèwé àgbéjẹmọ́wọ́ kó ṣe pẹ̀lẹ́ kódà wọ́n sọ pé kó lọ bíríngì prógámù yẹn kó lọ bíríngì ẹ̀ dáhùn wọ́n tó wá sọ̀rọ̀ nípa Bàbá Ìjẹ̀ṣà pé tí Bàbá Ìjẹ̀ṣà ò bá ṣọ́ra tí ó sì ṣèwé àgbéjẹmọ́wọ́ wọ́n ló ń lọ sí ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì o pònà ń jẹ̀wà ẹ̀yin èèyàn kí ló fa ìdí ọ̀rọ̀ yìí kí ló fa rògbòdìyàn láàrin ọ̀pọ̀ àwọn èèyàn àti Bàbá Ìjẹ̀ṣà àti àǹtí Bíọ́lá gangan fúnra ẹ̀ wọ́n ṣàlàyé wọ́n yànnà náà ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà kẹ́tẹ́ subscribe button kẹ́lẹ̀ mọ́ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa ń bí pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yín rí tí mo fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì wa tọ́ ẹ̀yin èèyàn kí ni ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ kí ni fọ́nrán táwọn èèyàn ṣe lórí ọ̀rọ̀ àǹtí Bíọ́lá gangan fún rẹ̀ àti lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ẹ gbọ́ ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà ńlá kòkò torí wọ́n ní àìsí ń bẹ̀ láì bá ní dá sí ẹ jẹ́ ká gbọ́ bí fọ́nrán ń ṣe lọ rèé ẹ jẹ́ ká gbọ́. kí ló jẹ́ kó máa dárúkọ àwọn ọmọ Ìyábọ̀ àti gbogbo wọn fún lórí péjì tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wà náà bú ẹ at least let people be where they are not looking for your trouble let people be it's not about Ìyábọ̀ but I'm only telling you irú kọba ó lè fàjà ìwà àti Ìyábọ̀ because why would you allow somebody to come on your page láti wá máa dárúkọ àwọn ọmọ ẹ and láti wá máa mention ẹ o ẹ tó rẹ mọ ọ̀rọ̀ wọn ó trend wọn ọ̀rọ̀ yẹn máa trigger a lot of things láàrin àwọn èèyàn are you trying to put her out for dragging Bíọ́lá you better be careful sometimes it's not about the views o dẹ́ẹ̀dẹ́ mi dà ọ́ lọ́ máa ń sọ máa lo ọpọlọ ẹ̀ yára ẹni brain ni o tó bá ṣe nǹkan tó dáa máa sọ fún ẹ pé ó dáa tó bá tún ṣe nǹkan tí ò dáa a máa jẹ́ kó yí ẹ eléyìí tó ṣe bàbá ńlá nonsense ní òrẹ́ níbẹ̀ sọ̀rọ̀ as a mother kò yẹ kó tiẹ̀ tó bá tiẹ̀ fi òbú ẹ kò fi bí ọmọ kò mọ bó ṣe rí àwọn tó túmọ̀ ẹ wọ́n ráṣà ti bí ọmọ bí ṣe gbọ́ pé níyì pé sórégé sí lòṣè which is not bad but wọ́n á ní tara bí amọ̀ díẹ̀díẹ̀ understand wọ́n á ní tara bí amọ̀ because àwọn kíní burúkú kò ń ṣe ọmọbìnrin gan nìkan lọ́n fi tipa bá sùn àbí fídíò yìí ọmọ ọkùnrin gan safe and you are a mother to a baby boy so má gbàrú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé mother ni mother jẹ́ mi ò kì í jọ́ọ̀jẹ̀ yẹn o but ká pé wọn pẹ́ẹ́nì táwọn ìyá tó jẹ́ pé wọ́n la òbó wọn yẹn tó ń kígbe lọ́nà tó fi bímọ pé àwọn ò lè gbàrú wà á understand better wà á understand the journey wọn better kò sí àbí àmọ́ tó wà ní fídíò yẹn àtàárọ̀ ni mo ti rí tó ti ń jà ìrìn Bíọ́lá má máa jẹ́ ìtàrẹ involve in all this nonsense kò tiẹ̀ yẹ kó gbé Bàbá Ìjẹ̀ṣà even tó bá ní òun fẹ́ grant interview kò ń ṣe nísìn àwọn gbogbo àwọn tó kù ṣé wọn ní platform ni èyí tó tiẹ̀ jẹ́ ọlọ́wọ́ tó Yomi Fabiyi ìṣòfin ní platform láti wá rojọ́ òṣì ìjọ wo ló ṣe kẹsẹ̀ ti bíbá nígbà tó flop ló tún ṣe wá sórí iṣu ẹ̀ tọ́rọ̀ yẹn bá wá dìran tó tẹni tí wọ́n dárúkọ ẹ̀ lórí péjì tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ní Ìyábọ̀ bẹ̀rẹ̀ wàá máa sunkún òṣì wàá máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ avoid wàhálà but everywhere tí mo bá wọ̀ lórí TikTok people are complaining
everybody ló ń ṣe show fún ẹ kí ló ṣe ẹ ná views òṣìwò lówó owó YouTube wo lẹ fẹ́ gbà ó dẹ̀ lọ gbá àwọn nǹkan mi kò sọ pa ẹ̀ wọ́n yìí bu ẹ lánàá pé owó títún lọ gbalẹ̀ fún Bùsọ́lá lélẹ́lẹ́lẹ́ ṣó máa ní káwọn wá dáwó pé káwọn fi kọ́lé fún ni wọ́n yìí bu ẹ nígbà tó post video yẹn can't you rest nígbà tó ṣe ti Tóyọ̀sí tó bímọ everybody kí ẹ tó bá tún ṣe òṣì náà máa tún sọ pé òṣì ló ṣe ti Tóyọ̀sí tó bímọ yẹn ó yẹ kó yẹn tiẹ̀ ṣètò ẹran ó sì máa gborí yẹn ó ti fi ti bàbá Ìjẹ̀ṣà ó ti fi ba gbogbo ẹ̀jẹ̀ ó dẹ̀ rọra kò sáwé agbẹ́jẹ́ mọ́wọ́ kó avoid wàhálà because ó ń bọ̀ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní jíjú sí ẹ ó ní láìkí ẹ wọ́n ti complain ẹ jù owó tèmi ní ni mo yẹ o lọ́dọ̀ kọ́dẹ́kọ́dẹ́ kò gbọ́ tèmi but máa wà bí ẹni tó máa think deep àti be a deep thinker lu ọpọlọ ẹ mọ́ kó tó máa ṣàwọn kọ̀ọ̀kan irú ìtòṣe ó fi ọpọlọ ṣe rárá ó fi ọpọlọ ṣe kò yẹ kó gbé bàbá Ìjẹ̀ṣà wá kó tiẹ̀ wá máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan bẹ́yẹn lórí platform ẹ̀ àtọ́ gbogbo pé kí ni ìmà trigger àwọn èèyàn and this is what it will cost should have avoided it Biola avoid all this online wahala it's not good for your brand it's not good wọn ní drag bàbá Ìjẹ̀ṣà púpọ̀ ìwọ ló máa drag lọ́wọ́ àwọn fídíò yẹn bí bàbá Ìjẹ̀ṣà ṣé setup nìyẹn ṣé yẹn jọ setup yẹn jọ pé wọ́n pè pé kó wá ṣe movie àbá wá sọ gbogbo millions of Nigeria dòpònú náà iṣẹ́ pé àlọ́pọ̀lọ́ náà ṣé wo fídíò yẹn ni a lot of people wo náà even tell me bá wo máa ń bí wọn ló máa ń trigger orí wọn máa ń dàbí pé kọ́ ní bàbá Ìjẹ̀ṣà báyìí kọ́ ṣe léṣe ni wọ́n á sọ pé setup wọ́n pè fún movie ṣé àwọn cast and crew wà ń bẹ̀ ṣé wọ́n pè gbogbo pé àwọn cameraman wà ń bẹ̀ ohun tó jẹ́ pé ní fídíò bàbá Ìjẹ̀ṣà ṣọ́lé ṣọ́ta pé káwọn èèyàn máa wọlé ni káwọn èèyàn máa wọlé kọ́ máa kà mọ́ bí tó ti ṣe go and look at the video full video ẹ wà full video ó wà tí gbogbo èèyàn post tó tún máa lọ ṣọ́ window tó tún ṣọ́ gbogbo yàrá tó ṣe wọ́n record ẹ̀ ní nǹkan tó ti ṣe tipẹ́ lọ́wọ́ àwọn tó a lot of people ló ti complain pa bàbá Ìjẹ̀ṣà yìí kò ṣe eléyìí nìkan woman àgbàlagbà yẹn gan complain pé ó fẹ́ fi tipá bá wọn sùn àṣàbí olórí ìṣàbí kí ló ń pe woman yẹn pé òun fọ́ létí ni bàbá Esabod náà ti sọ́rí go and check a lot of people even àwọn èlò. tọ́ ẹ̀yin èèyàn wa fọ́nrán ìlà tó ní ká mú wá sí etí ìgbọ́yín o látàrí fọ́nrán tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti àǹtí Bíọ́lá tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ wo ntẹ́yìn náà bá nílé ròǹgbà látàrí fọ́nrán tẹ́ ẹ ti gbọ́ ẹ mà jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ bá wa láìkì ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó gòfà kó kan ọmọdé kó kan àgbàlagbà ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀ kan àtọ̀mọ́ mo wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ àdéhùn náà là ń múṣẹ lórí ìkànnì wa ń bì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ́ mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ̀ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ẹ̀ ń bá wa láìkẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button yín tẹ́ ẹ̀ tó ń bá wa comment lágbára Ọlọ́run Elédùmarè ntẹ́yìn náà bá dáwọ́ yín lé oríire báyìí la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà pátápátá ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o àní fòní àní fi bọ̀ láwa jẹ́ o bẹ́ẹ̀ ni àní sì wà wò ire gbogbo ní tiwa o.